Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti ránṣẹ́ sí àwọn ọba ńláńlá nílẹ̀ Yorùbá, pàápàá àwọn bíi Ọọ̀ni Ilé-Ifẹ̀, Kábíyèsí Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí Ikú Bàbá Yèyé Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé àkọ́kọ́ àti gbogbo àwọn ládéládé níjòyè wípé kí wọ́n tètè dìde sí ìjà náà láàrin àwọn ọba ńlá méjì kan ní ilẹ̀ Yorùbá torí pé wọ́n fi ọlọ́pàá gbéra wọn. Ìyún Aláké ilẹ̀ Ẹ̀gbá Ọba Adédọ̀tun Gbádébọ̀ Àrẹ̀mú àti Alágbàdo ti ìlú Àgbàdo tó wà níjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn, ìyún Ọba Richard Adédayọ̀ Shillong, ti wàhálà tó ṣẹlẹ̀ ní àárín àwọn méjèèjì. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ìròyìn náà ló lu síta nígbà tí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípasẹ̀ agbẹjọ́rò ìjọba àpapọ̀ tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀-èdè yìí, ìyẹn amòfin àgbà Abdulateef Fagbemi, Senior Advocate of Nigeria SAN, tí wọ́n ló ti tẹ́wọ́ gba ẹjọ́ ààrin Ọba Adédọ̀tun Gbádébọ̀ Àrẹ̀mú ìyún Aláké ti ilẹ̀ Ẹ̀gbá àti Ọba Adédayọ̀ Shillong tó jẹ́ Alágbàdo ti ìlú Àgbàdo. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ní Kábíyèsí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ló kọ lẹ́tà ìfẹ̀hónúhàn tí wọ́n ń pè ní petition nípa Alágbàdo lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé Alágbàdo ó ń ba òun ní orúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára àti pé lẹ́yìn eléyìí ó tún ń dúnkokò láti gba ẹ̀mí òun, ìyẹn pé ó ń dúnkokò mọ́ ẹ̀mí òun. Gbàrà tí lẹ́tà ìfẹ̀hónúhàn Kábíyèsí tó ti balẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n ránṣẹ́ pé Alágbàdo tí wọ́n gbé Kábíyèsí tó sì jẹ́ pé wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́. Bó tilẹ̀ jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Alágbàdo ìyẹn Ọba Adédayọ̀ Shillong ó jẹ́ kó di mọ̀ fún àwọn ọlọ́pàá wípé oníròyìn tán ló gbé ìròyìn tí Aláké fi lóun ba lórúkọ jẹ́ sórí ẹ̀rọ ayélujára, òun ò bá sọrú nǹkan bẹ́ẹ̀, òun ò sì mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní àwọn ọlọ́pàá ò gbé léyìí ọ̀tọ̀ sì fojú Kábíyèsí tó fi ba ilé ẹjọ́. Ní báyìí ọ̀sẹ̀ tó kọjá ní ìjọba àpapọ̀ ló tún gba ẹjọ́ náà tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ ẹni yóò máa bá Ọba Adédayọ̀ Shillong ẹni yóò máa bá ṣèjọba ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ 29 oṣù kẹwàá ọdún yìí di 29th of October 2025 iná sún ẹjọ́ Kábíyèsí sí. Ṣá o, pẹ̀lú bí nǹkan yìí ṣe ń lọ, ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá iná máa ránṣẹ́ sí àwọn bíi Ọba Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn ọba ńláńlá káàkiri ilẹ̀ Yorùbá pé kó tètè dá sí ọ̀rọ̀ náà kó sì bá Aláké àti Ọba Adédayọ̀ Shillong yan Alágbàdo ti ìlú Àgbàdo ká bá wọn yanjú ẹ̀ ní tùbí-ǹnùbí.